ṣẹ́rí tá a bá ń fún olórin ní kudos tá à ń kan sára sí wọn ẹ má yẹ ká máa gbàgbé àwọn tó ń jọ ń ṣe ọbẹ̀ yẹn tó fi ń jinná tó fi ń dùn wò tó fi ń dùn rí. Láti ọjọ́ tí mo ti ń wo orin Òṣùpá tí mo ti ń wo stage performance Òṣùpá bọ̀bọ̀ oní SARS yìí bọ̀bọ̀ tó ń play SARS yìí mi ever rí kó dárú àrà yìí rí láyé. Mi ìdẹ̀rù pọ́n ti dá lẹ́yìn olórin kankan àbí bóyá mi ti bá pàdé o mi sọ pé ọ̀n dá lẹ́yìn olórin èmi ò ti bá pàdé. Kí ló ṣẹlẹ̀? So kíní yẹn ló wá call me back sí orin tí Òṣùpá máa ń kọ pé kò sára àti ńlé forin dá kò sára àti ńlé forin dá kò sára àti ńlé forin dá o kò sára àti ńlé forin. Mo lè ní kí ìlú dúró kó mèlè dúró kí SARS nìkan máa dún. Òṣùpá kì í kọrin tó dùn sí SARS káwọn ayé dẹ̀ tún mú jó kò sára tí ń lè forin dá kò sára tí ń lè. Ó trust oní SARS ẹ̀ tí bàbá yẹn ò bá good kó mọwọ́ kì kó mọ̀ kan tó fẹ́ play tó máa jẹ́ kó rin dùn. Kò sí bóṣùpá ṣe lè good tó bá kọrin sí SARS ayé ò ní jó hàn ní dá lóhùn. Ẹ wo nǹkan tí bọ̀bọ̀ yìí play bíbá yìí. Ẹ jẹ́ ká fòṣùpá kalẹ̀. Ẹ jẹ́ ká focus lórí bọ̀bọ̀ ní gìtá yìí àti bọ̀bọ̀ ní SARS. Ẹ wo nǹkan tán. Ẹ bá mi subscribe sí Ẹ̀kọ́ TV. Ẹ comment. Ẹ check performance wọn, ẹ comment. Ẹ fún mi feedback. Ẹ jẹ́ ká wò.
Say